Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. All over the world. Welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé update lọ́nà kò jọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a tún mú wá nípa Bello Sefiu tí ó lu ọ̀rẹ́ ẹ̀ pa. Ṣé bí ayé ṣe ń lọ lélẹ̀ irú ọmọ kékeré kò ti gbọ́ngbọ́n wípé èèyàn máa gbẹ̀mí èèyàn nítorí owó. Abẹ́ rí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó báyàn lẹ́rù tó dẹ̀ ń kọ́yàn lóminú. Sí society so safe lọ́wọ́ tá a wà yìí nítorí owó ọmọ kékeré báyìí tó ti ń gbẹ̀mí akẹgbẹ́ nítorí ẹgbẹ̀rún mẹ́rin nítorí ẹgbẹ̀rún márùn. Ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ tí Bello Sefiu tó ń sọ jáde lẹ́nu. Kí ni ká ti pẹ̀lú eléyìí? Ṣé a sọ pé lack of parental care ni àìrí àmójútó látọwọ́ òbí ṣe ń lápẹ̀rú ìṣẹ̀lẹ̀ yìí ni? Àbí a sọ wípé àwọn ìjọba náà jẹ́ kí nǹkan ó le tí society fi dàrú báyìí? Àbírú kí la lè pe eléyìí? Àbí ṣé a sọ wípé ọwọ́ àwọn òbí ẹ̀ ló ti bá àbí ẹgbẹ́kẹgbẹ́ ló kó? So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní ẹnu Bello nípa nǹkan tí ó sọ pẹ̀lú àwọn bí ó ṣe wu ìwà ọ̀daràn tó wù. Kọ́lọ́ máa fi sọ ẹ̀ sọ wa, kọ́lọ́ máa jẹ́ ká bí ọmọ tí ó bà wá lórúkọ jẹ́. Sọ̀rọ̀ sókè. Bello Sefiu ó ní òṣègbè òkùnkùn ṣùgbọ́n òun ṣe yahoo. Olóògbé yìí náà Victor àbí Victor kí ló gbórúkọ ẹ̀? Moses. Victor Moses. Báwo ló ṣe pa Victor Moses? Kí ló ṣẹlẹ̀ láàrin? Owó tí mo yá wọn ní àárọ̀ ni ọ̀dọ̀ mi bá lè di ọwọ́ ìrọ̀lẹ́ wọn á gbà padà ní ọwọ́ àwọn. Àti mo dẹ̀ rí wọn ash mọ́ mi bí pé àwọn ò ní fún mi ní owó yẹn. Èló lówó yẹn? 4,000 naira. 4,000 naira. Bẹ́ẹ̀ni. Ok. Mi bá wọn ò ní fún mi ní owó yẹn. Ìyá wọn pé èmi sọ fún wọn pé èmi máa gbà ní ọwọ́ wọn. Àwọn pé alágbára tí mo bá ní àwọn ọ̀dọ̀ pé máa gbà wẹ́ ní ọwọ́ àwọn. Ẹ má wọrí. Victor yẹn ọmọ ìlú wo ni? Ọmọ Igbo ni wọn mọ ìlú tó jẹ́. Ọmọ ìlú wo ni wọ? Ọmọ Abẹ́òkúta ṣe ni. Abẹ́òkúta ni apágbó lábẹ́òkúta. Láfẹnwá. Láfẹnwá. Apágbó ló ń gbé. Ṣé ní Láfẹnwá? No, ní Ogun State. Ifọ̀. Ifọ̀ ni wà tí àwọn òbí ẹ̀ ń gbé. Bẹ́ẹ̀ni. So dáàdì ẹ ọmọ Abẹ́òkúta ni. Bẹ́ẹ̀ni. Mọ́mí ẹ̀ náà ọmọ Abẹ́òkúta ni. Mọ́mí ẹ̀ ọlọ́mọ Ọ̀ṣun mọ́mí ẹ̀ àbí? Bẹ́ẹ̀ni. Ọmọ Ọ̀ṣun State ni mọ́mí ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n dáàdì ẹ ọmọ Abẹ́òkúta ni Láfẹnwá. Now ó lé oyá ọ̀rẹ́ ẹ̀ yìí ní 4,000 naira. Bó ni wọ́n ti rówó iṣẹ́ wo ló ṣe? Ọmọdún mélòó ni ẹ báyìí? 19 years. 19 years ni ẹ. Bó ló ti rówó tó yá ọ̀rẹ́ ẹ̀? Ẹja náà ní ta. Ok. So mo ìṣe máa yá wọn náà ní owó. Níbo ló ti rí owó tó yá ọ̀rẹ́ ẹ̀ yẹn? Ẹja ní tí mẹ́rin ta náà ni. Ok, lára owó ẹja mọ́mí ẹ̀ ló ti yọ 4,000 naira yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé mọ́mí ẹ̀ ò sí nígbà tó mú owó yẹn ni àbí bó ṣe máa ń mú mọ́mí ẹ̀ tẹ́lẹ̀ nìyẹn? Ní géènì náà ni àtúntò wọn sí ilé ọ lọ sí Jẹ̀bú láti lọ mú àǹtí wọn ara àǹtí wọn ìyá. Ok, mọ́mí ẹ̀ travel. Bẹ́ẹ̀ni. Ló ṣe rí owó yẹn yọ lára owó tó gain lára owó ẹja tó bá mọ́mí ẹ̀ tà àbí? Bẹ́ẹ̀ni. Ok, ó wá yá ọ̀rẹ́ Victor ní 4,000 naira yẹn. Bẹ́ẹ̀ni. So 4,000 yẹn ló wá béè lọ́wọ́ ẹ̀ tí ó tètè fún ẹ padà. Tọ́kọ́ àwọn òtètè fún mi ọ ní àwọn lè ọ pé ṣé mo believe pé àwọn lè máa fún mi ní owó yẹn. Ó lóun ò ní fún ẹ lówó yẹn. Ó dẹ̀ ní ẹ̀jọ̀ ti gbé òkùnkùn. Mo ò bá wọn ṣe anything. Ṣùgbọ́n wọ́n ṣe yahoo. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Victor yẹn náà ṣe yahoo. Bẹ́ẹ̀ni. Ok, ṣé ti máa ń ní argument bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ owó ni? Ṣé màá tí wọn? Nǹkan ọ̀hún dàmí àti wọn pọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀rọ kan mo bá wọn ṣe gan. Báwo ló wá ṣe lagimọ lórí tó fi kú? Báwo ló ṣe pa? Kí ló ṣẹlẹ̀? Wọ́n náà wọ́n sọ gbà tí owó yẹn ti ṣẹlẹ̀ tọ́lọ́ pé àwọn ò fún mi kíní kankan mo ṣáà ti fi wọ́n sílẹ̀. Èmi tí èmi ṣáà fara tì mí èmi kọ́ ìtọ́ èmi kọ́ bí èmi pé mo fún yín lówó ẹ̀rọ pẹ̀lú fún mi ẹ̀bí ń kọ́ ẹ má wọ̀rí àtiwá ni orúkọ yín. Mo ṣáà ti mo dúró sí lọ́jọ́ wá gbá mi wípé ṣé àwọn ni mò ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ò bá yín sọ̀rọ̀ bákan. Wọ́n ní ẹni tí mi mọ̀ abẹ́ni tó lágbára kó wá dúró fèmí àwọn fẹ́ mọ ok kò sí problem bí mo ṣáà ti ń lọ wọ́n ṣáà bù láyọ̀ sọ nìyẹn wípé làwọn èdè fọ́lọ́ talk like that àbí I go do am for you àwọn èèyàn láti súnmọ́ pé Victor kí wàá ní ó le tó eléyìí ṣé o mọ̀ ṣe fíò ni mo ní àbí ó sú mi o ṣe àyínà ṣáà bí bàbá Victor ṣe ń ṣe pàtó dẹ́ ìyá tó dẹ́ ni pé wọ́n lò bọ́yọ̀ tó gbá mi nìyẹn gbígbá tó gbá mi ló dùn mí pé mo yọ igi ìwọ́n mo yọ igi gan ọ́n sì ibi tó wà ó jìnnà sí mi èèwọ̀ kan tẹ̀lé pé bọ́yọ̀. Olú igi wo ni igi yẹn? igi àwọn. ṣé àwọn igi oko ni àbí àwọn igi 2x2 yẹn ló fọmọ lórí?
igi okoko àwọn igi wood. àwọn gbogbo igi náà ní wood ṣé àwọn igi tó máa ń ṣe ní furniture yẹn ok òun ni mo mú. bí àwọn igi bíi 2x2 yẹn àbí igi ńlá ni. kára àwọn ṣe igi ńlá o. ok igi ẹ̀ lè mi mú. níbo ló ti là mọ́ lórí. wájú. iwájú yóò ti fọ́gi ẹ̀ mọ́ bóyá ìṣubú sílẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni. níbo ló wá kú sí. lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ọgbọ́n mi lé lórí ọdẹ kọ̀ọ̀kan òṣìwọ̀n àdẹ̀gùn ọdẹ ẹsẹ̀ ní wọn lọ fi rìn hospital gan hospital tí a gún ọdẹ ẹsẹ̀ lọ́ fi rìn dé bẹ́ẹ̀ ọdẹ treat wọn di àárọ̀ ọjọ́ kejì ọdẹ discharge wọn ẹsẹ̀ gan lọ́ fi rìn délé. níjọ́ kejì ẹsẹ̀ lọ́ fi rìn délé. ok mo ń gbọ́. gbàtúndẹ̀ di gbàtúndẹ̀ mi dé lọ dé ní ọwọ́ fọ́. ọdún mo gbà ẹ̀ mọ́ mi ẹ̀ ò sinmi wọ́n travel wọ́n lọ sí Ìjẹ̀bú ẹ̀ bí. ẹ̀rọ lọ́mọ àti wọn wálé. ok àti wọn kan strong òun náà lọ mú wá sílé ìwọ náà wá fi sí dèégbà. bẹ́ẹ̀ni. ok. ìgbà tí wọ́n ṣáàdì ìgbà tí sílẹ̀dẹ̀ ṣẹlẹ̀ mo ti pè wọ́n pé báyìí báyìí ló ṣẹlẹ̀ ọ̀dájú náà ti pè wọ́n pé nǹkan báyìí báyìí ni ó ṣẹlẹ̀ gbà tí wọ́n dẹ̀ tí wọ́n dé àwọn àtọ̀rẹ́ wọn dẹ̀jọ sọ pé Sefiu àti Victor àwọn ní Victor pé ṣé Victor kọ́ Victor ni àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn àwọn wọ́n pé àwọn pé wọ́n jọ ní ìjà kankan wọ́n dẹ̀ pé káwọn lọ bẹ Victor pé àbúrò ẹni kankan àtàlẹ́ ìdìbò wọ́n fọ́ sẹ́nu pípa àwọn fẹ́ fa nǹkan wọ́n ṣáà fọ́ ṣe báyìí pípa àwọn fẹ́ lá nǹkan I need smoke o I need kíní kan àwọn máa gbé wọn lọ sí hospital general hospital wọ́n àtàwọn ṣáà dá hospital tó wà ní ìta níbi ọ̀dọ̀ àwọn ìta aládùúgbò street wa wọ́n ní wọ́n sọ pé kò sí doctor nílé kò sí kíní kan nílé àtàwọn afẹ́ máa gbé wọn bọ̀ ní FMC wọ́n mi wá ní àwọn ní private hospital ní ọ̀nà Sango nípa ní private hospital bí ọ̀nà jọjú yẹn wípé káwọn máa gbé wọn lọ bẹ̀ àtọ́dẹ̀ gbé wọn débẹ̀ wọn lọ fún treatment ní òru mọ́jú ọjọ́ yẹn para wọn dẹ̀ di balẹ̀ àtọ́dẹ̀ di ìjọ́ kejì bí aago 9 àbágo 10 lọ́lọ́ dákẹ́. hospital gbé lọ ní ọ̀nà Sango jọjú yẹn ibẹ̀ náà dákẹ́ sí. bẹ́ẹ̀ni. níjọ́ kẹta rèé. níjọ́ kẹta. ó ní ibi àtàrí ìfọ́ ẹ̀ ló ti fọ́gi ẹ̀ mọ́ lórí. ṣé ibẹ̀ bẹ́ẹ̀ ni. kò bẹ́. àlùkì ló lù ú ok now ẹni tí kú báyìí kí nìkan tó fẹ́ látọ̀dọ̀ wọ Nàìjíríà àtọ̀dọ̀ ìjọba àti ìwà tí ẹ̀ ń hùwà páńlẹ̀ kí nìkan tó fẹ́ sọ fún gbogbo àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ tí wọ́n lè fẹ́ wúrú wà báyìí láti lè máa gbé nǹkan ìjà olóró fi máa hàmù èèyàn torí ọ̀rọ̀ tí ò tó kankan torí ó sọ pé 4,000 naira ló yá ẹni yẹn Victor àbí kí nìkan tó fẹ́ sọ fún gbogbo àwọn ọ̀dọ́ láti lè kọ́ àwọn ọ̀dọ́ tó kù lọ́gbọ́n tó lè fẹ́ wúrú wà báyìí àti pé ìwọ fúnra kí ló fẹ́ látọ̀dọ̀ ọmọ Nàìjíríà àtọ̀dọ̀ ìjọba. mo foríjì mi torí mo kò ń ṣe nǹkan tí ó wà ní àtòyè ọkàn mo ń ṣe nǹkan rábì ládùúgbò gan mo ń ṣe àbí jíjà mo ń báyàn jà mi báyàn fa wàhálà mo gbẹ́gbẹ́ mi wà níjọ mo ń jáde gan inú ilé máa wà a máa ń níná inú ilé ni máa wà a lè ní sólà. àmọ́ rẹ fún àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ tí wọ́n lè fẹ́ wúrú wà báyìí. wọ́n máa wúrú wà báyìí náà nìkan. àbíṣe àyè tó wà èso tẹ́ ẹ lọ́rùn báyìí. tẹ̀mí lọ́rùn sáà o. tẹ̀mí lọ́rùn. kò tẹ́ ẹ lọ́rùn kí ni ká ti pè léyìí. sọ̀rọ̀. ṣé ìṣù náà máa pè sáà nígbà tí wọ́n ti jọ wà ó ti. iṣẹ́ ìṣù ni. ṣé dáadé ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí olówó rẹ̀ ti wà wẹ́ ṣé dáadé náà ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. ìlànà dájú lájọ gbé wọn lọ sọ́tún tí ń jọ yẹn. ok. lájọ wọn lájọ. iṣẹ́ dáadé ẹ ṣe. àwọn ẹ̀yìn tó ń ṣiṣẹ́ kọ́ńpìnì náà ti ń ṣiṣẹ́. wọ́n ṣe kọ́ńpìnì ni. àwọn tó ń ja ìwé àwọn ilé kọ́ńpìnì ní sọ́nà tó ń já ọjà ní ohun mínú. ok. àwọn sọ́nà lọ fi ń ṣiṣẹ́. ok ok kí lórúkọ ilé ẹ̀kọ́ sí. Bello Sefiu. Bello Sefiu. kí ló gbórúkọ ilé. lovers all over the world ọ̀rọ̀ lẹ ti gbọ́ ọ̀rọ̀ rèé so ṣé bẹ́ẹ̀ ló yẹ kó ṣe rí sáwùjọ ò ti máa dàrú sáyé ò ti máa dàrú ṣé téèyàn bá ń rìn ṣé kéèyàn máa wájú nìkan ni àbí kéèyàn tó máa wẹ̀yìn náà because eléyìí ó tojú súyàn so ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ jẹ́ viewers wa nílé lóko tẹ́sẹ̀ ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ comment ẹ share so we love you all thanks for watching.